Welcome back to Gist Entertainment TV. Ṣé ẹ rí fídíò eléyìí a máa ṣe ní aláfibọ̀ ni. We are still on Portable matter torí pé a ti ń pe ọ̀rọ̀ yìí lówè báyìí ó dẹ̀ ti ń láàárọ̀ nínú. Portable ti drag bàbá ẹ̀ tó bí i lọ́mọ publicly wípé bàbá òun bàbá burúkú ni bàbá òun, tó bá jẹ́ pé bàbá dáadáa ni bàbá òun ni ó yẹ kó lè defend òun lọ́dọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn. Fún ìdí eléyìí bí bàbá yóò ṣe lè defend òun yìí á jẹ́ pé bàbá òṣì ni bàbá burúkú ni. Ó ti drag bàbá yẹn publicly on social media today. But nǹkan tí inú mi kàn fi dùn díẹ̀ òun ni pé kò kí n ṣe pé fídíò ló ṣe, kò ṣe fídíò, write up ló drop sí orí Instagram ẹ̀. Tó bá dẹ̀ delete ẹ̀ tí ò bá delete ẹ̀, àwa tá a ti gbé write up yẹn a ti gbé, torí pé etí tó bá gbọ́ àlọ gbogbo etí yẹn kọ́ ló máa gbọ́ àbọ̀. Now mo fẹ́ jẹ́ kí gbogbo wa tí à ń wo fídíò yìí, mo mọ̀ pé olóye ni gbogbo wa pátápátá. Ẹ jẹ́ ká fi òye, ká fi ọgbọ́n, ká fi wo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin Portable àti bàbá ẹ̀ báyìí. Ọ̀rọ̀ yẹn ti ń di iṣu ata yanyan tó ti ń ta bónílé tó ti ń ta bálejò. Now ó drag bàbá ẹ̀ publicly tó bí ẹ lọ́mọ wípé bàbá yẹn ló kó problem ti ẹ̀ bẹ́ẹ̀ ló jẹ́ kó ní problem lọ́dọ̀ Ogun State Government. Kí ni reason tí Portable sì fi sọ bẹ́ẹ̀? Màá sọ fún yín. Reason tí Portable fi ń nàka àbùkù, tó fi ń nàka àlébù, tó fi ń gbójú ágan sí bàbá ẹ̀ tó bí lọ́mọ nísìn pé òun bàbá yẹn ló kó rẹ́dẹ̀rẹ́dẹ́ tí ẹ̀ bá òun ló jẹ́ kóun níṣòro lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì. Òun ni wípé nígbà tí Portable wà ní abroad tó ń send owó wá sílé pé kí wọ́n máa bóun kọ́lé, bàbá ẹ̀ ló ń send owó sí. Owó tó dẹ̀ ń send sí bàbá ẹ̀ yẹn, bàbá yẹn ná owó yẹn dáadáa, wọ́n bá fi kọ́lé, wọ́n bá fi ṣe àwọn oríṣiríṣi nǹkan. In fact there was a video, mo máa drop video yẹn náà òun lẹ̀ ń wò yìí, mo sì máa play ẹ̀ fún yín. This video ni Portable ló fi ń dúpẹ́ lọ́wọ́ bàbá ẹ̀ pé dádì mi ẹ ṣé o, tí ò bá ń ṣọlá yín ni mi ní di onílé láyé. In fact nínú fídíò yẹn Portable ń sọ pé òun ò mọ̀ pé ilé tí wọ́n ń bóun kọ́ ilé tó tóbi tó yìí ni. Ó ṣe fídíò yẹn tó fi ń dúpẹ́ lọ́wọ́ bàbá yẹn. Then ṣùgbọ́n nísìn èso ti pàdídà ó ti ń lájà báyìí torí pé o ò ṣe normal thing tó yẹ kó o ṣe, o ò ṣe proper things, normal thing tó yẹ kí wọ́n ṣe o ò ṣe, o wá fẹ́ máa gbé ẹ̀bi yẹn o fẹ́ máa gbé sórí bàbá ẹ̀ torí pé bàbá ẹ̀ ló bẹ supervise ilé yẹn láti ilẹ̀ dókè. Normal ó lè wà láàrin bàbá àti ọmọ bẹ́ẹ̀ yẹn, bóyá due to the level of the education bàbá yẹn àti exposure wọn ò mọ̀ pé ó yẹ kí wọ́n gba approval lé yẹn. Wọ́n kàn rò pé irú project bẹ́ẹ̀ yẹn àwọn kan lè kọ́ bí ilé kan tí wọ́n kọ́ bóyá bí 3 bedroom flat kan tí wọ́n kọ́ sí ibì kan tí ò tí develop ni. Wọ́n ti gbàgbé pé Portable celebrity ni Portable rather. All eyes on him. Òun náà tún jẹ́ oníjọ̀gbọ̀n, ẹnu ò tún kí ń rọ̀. Ó yẹ kí àwọn wà proactive pé irú nǹkan báyìí lè ṣẹlẹ̀, but bóyá due to education wọn àti exposure wọn ò rò lọ síbẹ̀, wọ́n kàn bẹ̀rẹ̀ lé, wọ́n bẹ̀rẹ̀ sí í kọ́, wọ́n dẹ̀ ṣe dáadáa, wọ́n kọ́lé yẹn dáadáa fún Portable. Ká ní pé bàbá ṣe mistake báyẹn. Nígbà tí Portable fún ara ẹ̀ tó ń pè rẹ̀ ní wèrè olórin tóun náà dé, ṣé ọpọlọ tiẹ̀ làákàyè tiẹ̀ ò sọ fún pé irú tí mo ṣe yìí tí mo ní yìí ó yẹ kí n ní proper document lọ́dọ̀ ìjọba tó máa sọ pé mi ni mo ní asset, ni mo ní building yìí. Òun náà ò ṣe. Kàkà tí ìbá fi mójútó yẹn, rándanràndan àti ràndansìn gbáà ló ń ṣe káàkiri. But now nísìn you are not trying to shift your blame on your father. Eléyìí tó tiẹ̀ wá burú jù òun ni pé báwo lo ṣe fẹ́ correct n tó ti ṣe nísìn tó drag daddy ẹ̀ public. Mo máa ka nǹkan tó sọ o, mo máa kà á. Okay, ẹ jẹ́ kí n tiẹ̀ kọ́kọ́ ka n tó sọ. Ó ní pé but why my papa no go police station go cover me? He is a bad father. Na him I dey give money to do all those house. No,
now he don chop my money. If to say he don settle with them, I no go dey get problem with dis police. Why my papa no dey run for police house wey be say na you I dey give money make you run all things? Those house belong to my Badmus family. Ṣé ti gbọ́? My father ó ní bàbá òun bàbá burúkú ni, torí pé bàbá ẹ̀ ò lè lọ sí police station láti lọ cover ẹ máa wọ̀rọ̀. Ìyẹn mo fi sọ pé ó dàbí pé ọ̀rọ̀ Portable yẹn gan ó ti kọjá ojú lásán. Portable nídìí kí wọ́n really examine brain ẹ̀, kí wọ́n gbé lọ sí psychiatric hospital, kí wọ́n check brain ẹ̀, kó má jẹ́ pé gbogbo àwọn tó ń mu yẹn ó ti ń really affect ẹ̀. Àwa ń wò ó pé bóyá gbogbo rọ̀dọ̀rọ̀dọ̀ tó ń ṣe yẹn tẹ́lẹ̀ ó fi ń make owó ni, but come to think of it, ó ní issues pẹ̀lú government. Ṣé bàbá ẹ̀ náà kọ́ ló àkọ́kọ́ wà lára àwọn tí wọ́n lè kọ́kọ́ bẹ settle issue yẹn? Nísìnyí wọ́n wá sínú bá ẹ, àwọn èèyàn mú ìwé wá sí bá ẹ, ó kó gidi gan kú, ẹ lù wọ́n lùkulù. Now wọ́n wá padà wá, wọ́n arrest àwọn tó wà nínú bá yẹn. Instead of you to go to police station ní pé okay o, èmi rèé o, báwo la ṣe fẹ́ ṣe o, ẹ má bínú o, ẹ jẹ́ ká settle amicably, ẹ release àwọn ọmọ yẹn o, èmi nìyí, ìwọ náà ó sá lọ. Tó bá jẹ́ pé iṣẹ́ ọwọ́ ẹ mọ́, why tó fi sá lọ? Tó bá jẹ́ pé ẹ lu àwọn government officials yẹn bó ṣe ń claim pé o lù wọ́n, kí ló dé tó fi sá lọ? Alákọ̀ọ́kọ́ nìyẹn, because àwọn ọmọ yẹn àwọn yẹn sì wà nínú sẹ́ẹ̀lì tán ní káwọn òbí wọn lọ wá 5 million wá, níbo náà ti fẹ́ rí? Ó wá wà ní exile, ó wà nínú kọ̀rọ̀ kan, ó wà nínú horo, ó wá ń ṣe fídíò, ó ń sẹ̀ǹdẹ̀ sí orí internet. Bó ṣe wà nínú horo yẹn náà, ẹnu ẹ̀ ò tún rọ̀ náà. Now ó wá ti ní issue nsìn, you are not trying to shift the blame on your father. Ó dàbí pé ọ̀rọ̀ Portable ó ti di nǹkan mi, ó ti di nǹkan mi, ó really di nǹkan mi. Ẹ wo irú wàhálà tí bàbá yẹn tó ti ṣe lórí ẹ̀, apart from pé òkè bàbá yẹn ló bí. Ẹ wo irú wàhálà tí bàbá yẹn tó ti máa fi ọjọ́ ayé ẹ̀ ṣe lórí Portable. Bàbá yẹn dẹ̀ ń dúró tì ẹ̀ náà pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe náà, ó ń dúró tì ẹ̀ gẹ́gẹ́ bí bàbá. Ṣé n tó yẹ kó wá fi san fún gẹ́gẹ́ bí bàbá sọmọ lílé? Ká tí ẹ̀ wá sọ wípé bàbá ni ò tí ẹ̀ wá ṣe document ilé yẹn, of which tèmi ò rò wípé ó yẹ kó kàn wọ́ ju bàbá gan lọ. Ó yẹ kó wà concern gan ju bàbá lọ. Okay, ká wá sọ pé bàbá ṣe mistake, wọn ṣe proper documentation ilé yẹn. Ṣé ó yẹ kó gbọ́rọ̀ bàbá ẹ̀ tó bí ẹ lọ́mọ, ṣó yẹ kó gbé wá sórí social media? Ọ̀rọ̀ social media kẹ̀dẹ̀rẹ́, etí tó bá ti gbá lọ kò ní gbá bọ̀. Social media no dey forget things o, ó máa wà ń bẹ̀ gbére ni. Ntọ́lọ́hun kàn fi bá ṣe díẹ̀ ni pé kò ń ṣe fídíò ló ṣe. Tó bá fẹ́ jẹ́ kí àlùbáríkà má kúrò nínú ọ̀rọ̀ òun pátápátá, kó lọ delete ọ̀rọ̀ burúkú tó sọ sí bàbá yẹn. Tó bá fẹ́ jẹ́ kí àlùbáríkà kó sì máa remain nínú ayé òun, kó lọ delete ẹ̀ with immediate effect. Ọ̀rọ̀ ẹ̀ ò dẹ̀ lè jọ mí lójú nígbà tó jẹ́ pé àwọn tí wọ́n ṣe ẹ́ lóore gan-an, tí wọ́n gbé ẹ sáyé, tí wọ́n mú ẹ kó nu gọ́tà, tí wọ́n dáṣọ sí ẹ lọ́rùn, ibi náà ló fi ṣú wọn. The likes of Olamide, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn tí wọ́n bá ṣe ẹ́ lóore pátápátá, ibi náà ló máa fi ṣú wọn gbẹ̀yìn. Ṣàfiṣe ni fún Portable ni. Eléyìí tí Portable tó ṣe yìí, kí ni ká ti pè náà? Gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ̀yin olóye, àtẹ̀yin tẹ́ ẹ ní làákàyè, irú wà tí Portable wù yìí, kí ni ká ti pè gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tòótọ́? Ṣé kì í ṣe wípé ọmọ yẹn tún add up mọ́ problem fún rẹ̀ ni? Ǹjẹ́ irú bàbá yìí gbọ́dọ̀ ṣépè fún ẹ? Ǹjẹ́ irú bàbá yẹn gbọ́dọ̀ tún sọ̀rọ̀ òdì sínú ayé ẹ̀ pẹ̀lú gbogbo wọ́nranwọ̀nran tó ń ṣe yìí? Ẹ wo, kì í dùn kó pọ̀ kó pẹ́. Mo mọ̀ pé olóye àtọlọ́gbọ́n àtonílàákàyè ló ń gbọ́rọ̀ mi. Bó bá ṣe rí lọ́dọ̀ yín, ẹ drop ẹ̀ sábẹ́ comment section fídíò yìí. Kí lẹ̀yin rò bó ń ṣe Portable gan àti solution sí problem tó bá? Ẹ máa bá mi drop ẹ̀ sínú comment section fídíò yìí. Ẹ wo, Ọlọ́run ò ní jẹ́ kí a nàgà mú problem. Wọ́n ti sọ pé dáàdì mi ọpẹ́lọpẹ́ yín ẹ̀yin lẹ́jẹ́ kọ́lé yìí. Ọmọ ìyá mi ìgbà tí mo travel gbẹ́yẹ̀ tí mò ń dáwó sílé,
mo kò jáde pé mò ń dáwó wọn kọ́lé àṣẹlé ńlá ni mi ò mọ̀ pé lé ńlá ni dáàdì mi bá mi kọ́ 6 kilo pé ìyẹn mọ̀ pé bíríkìlà nìwọ ẹ̀yin lẹ mọ̀ dáàdì mi God bless you. ṣe ti rí sìn ò ń dúpẹ́ kò sí kéèyàn ṣe nǹkan tó dáa kò sí kéèyàn. ó tó ké ó tó lẹ̀ ẹlẹ́sẹ̀ no dáàdì mi ti lọ Mẹ́kà ìyẹn ọ̀tọ̀ ìgbà tí dáàdì mi bí mi ni wọ́n lọ Mẹ́kà wọ́n bí mi ni dáàdì mi wà Mẹ́kà òun wáyé nìyí àwọn ń ṣèkómọ mi dáàdì mi wà Mẹ́kà lóun wáyé nìyí ògo ni mí dáàdì mi ẹ sọ fún wọn tòkètìlẹ̀ dáàdì mi high fashion ni ó sọnù dànù ooo àníṣe dáàdì mi mo ní tó bá ń bínú mi kọ́ lọ bíbejì mi ò bẹ́ níbọ̀dì jà ọba ò bẹ́ níbọ̀dì jà ọba kí gbogbo lé owó tó ní lànà dáàdì mi kò sówó yahoo ẹ jẹ́ kọ́kọ́ yín balẹ̀ ẹni pìtìpìtì ẹ wò kò sí kankan owó orin là ń ná owó sóní owó tó wọlé ẹ má ẹ̀kẹ́ níbọ̀dì máa sọ pé ok tabati ẹ̀ bá wàhálà àjẹgbẹ́ débẹ̀ owó là wá. ṣe é rojú ayé àbẹ́ẹ̀rí ẹ wo ẹ má gbàgbé láti drop comment yín ẹ like kẹ́ share.